jẹ́ ọba jẹ́. آمين. iná àtẹ̀yìn. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. mo ní ní Ọ̀yọ́. Okolo. ẹrú kan bẹ tí wọ́n pè ní Okolo. wọ́n máa sábà fi ókọ rẹ̀ kòwé pé tá a máa Okolo lọ́yọ̀ọ́. àfìgbà tó tó sun ilé. ìdásí pé Okolo yìí ọmọ àtọ̀húnrìn wá lòun. kìí ṣe Yorùbá tápà ni. Allahu Akbar. Aláàfin Ọ̀yọ́ wá rà lẹ́rú. ń pakókò fún ẹṣin ọba. Okolo wá lọ́yọ̀ọ́ kan ní ó ní ọ̀rẹ́ kan lọ́yọ̀ọ́ lọ́jọ́ rẹ̀ tímọ́tímọ́. ọ̀rẹ́ ni wọ́n fẹ́ ṣe bùkátà. báwo ni wọ́n ti fẹ́ ṣe bùkátà tí mo bá lówó lọ́wọ́? wọ́n á máa lọ lè yáwó lọ́gẹ̀ tó lówó. wọ́n wà bẹ́ẹ̀ nìkan ṣe òdùwó. ẹlòmí àwọn máa fọmọ sóòdùwó. ó lè má bàa ọmọ ìgbà mọ́ láéláé. wọ́n wá ní kí ẹni tí ó yàwó mú lówó wá àbí kọ́ mú òdùwó wá. lọ́ba mú Okolo lọ. ọlọ́ọ̀lì kan ṣoṣo tóun ní. Okolo ó ní ní. ẹrú Aláàfin ó ní ní. táwọn Okolo lọ́yọ̀ọ́. tọrọ ti jáde lọ. inú Okolo wa bàjẹ́ yí pébi tẹ́ ẹ tilẹ̀ máa ń mu. ìtí ó ṣe kó kọ̀ wọ́n káàkiri gbogbo ayé àbí kó mọ̀ ọ́ dáná sùn rẹ̀. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Ya Allah. ìgbà tó ń sùn ní ààfin l'Okolo bá mú ìsáná lọ́wọ́ mú kókó lọ́wọ́ sọ iná sí lọ́wọ́ kìbọ̀ ààfin Ọ̀yọ́. wọ́n kálukú bá ń sẹ́yọ lọ́nà gbọ́nà. táṣe yìí ó lè ní mo ṣe kò sì sẹ́ ìwọ ló ṣe ó nìyí kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ ó ní pàtó tẹ̀ lọ́rọ̀ ẹ̀ lọ wọ́n wá ní káàmù òun wá lóun ó sì ṣe táyé òbí mọ́ ló wá ní kó wọ́n dáná sun ààfin Ọ̀yọ́. bàbá wa sẹ́fù Adam tí wọ́n ti tọ́lọ̀ tí bá wọn gbé mẹ́ríkàsì kalẹ̀ gbogbo àwọn tí alábì káwọn dáná sun torí kó lè bá àmà wá Ọlọ́run ní fún wa sí. a sọ̀rọ̀ nílé rí kí mẹ́sà mú àyà kan wá tàbí kéwì tálùkùrá níbi pé wá síbi ká ṣọ̀kan. pàápàá jùlọ lẹ́yìn gbogbo bí àwọn bàbá mufti ti tó kalẹ̀ ní bí tí ń bọ̀ nù ní Ọlọ́run ló kó mùsùlùmí pé ká ṣọ̀kan. ó fi yẹ wákàtí wa sí àkókò kan Al-Qur'ani wa ó ṣe lọ́kan Ànábì tá a tẹ̀lé ó ṣe lọ́kan tá a gbọ́dọ̀
tẹ̀lé lómi. nígbà wọn ti ṣe gbogbo nǹkan wọ̀nyí tó ti ṣe wá lọ́kàn níbi àgbọ́yé kárí apá ń bẹ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. alẹ́ mi ni gbogbo aná sì ń tẹ̀lé. gbogbo fíríkà kọ̀ọ̀kan ọ̀nà tá a bá tẹ̀lé ànábì àfáàlà kọ́kọ́ máa mà ilé ìjọba sí pé gbogbo tí ń jẹ́ ọmọ amẹ́ríkàsì ṣéèkù ádámù ní kíbùlà wa. Allahu Akbar. báwọn náà ti bá a nù ni ọ̀rọ̀ àbí pé àwọn ni wọ́n ṣiṣẹ́ tọ́ kí ó lè rí bí tí ń rí lónìí kẹ́nu àwọn kan tó máa wá gba yí pé bàbá ń ṣerú eléyìí à ń ṣe bídíà káwọn kan máa tako pé madrasa tó ní sọmíyà ó sí madrasa tó ní sọmíyà ó ipe ibi tí ọ̀tọ̀ sí ni kó fi tì sí. yuriduna an yumadu bima la yafalu. Allahu Akbar. débi sẹ́yìn máa ń gbé mọ́rkásì kalẹ̀ lélẹ́rí fún àwọn ọmọ kéwú lẹ́yìn bẹ́ẹ̀ òun náà ni wọ́n gbé rábítọ̀ kalẹ̀ tí wọ́n ń jẹ́ ọmọ ẹgbẹ́ láàrin wọn gẹ́gẹ́ bí akọ̀wé ẹgbẹ́. Al-Qur'ani wá jẹ́ ká máa wo fọ́tò yìí pé àwọn mùsùlùmí ti ṣáájú o Muhammadu Rasulullahi walladhina ma'ahu ashidda'u 'alal kuffari rahma'un bainahum tarahum ruk'an sujada yabtaguna fadlan minallahi wa ridwan. Ká ṣọ̀kan ẹni bàbá Mufti ti kú kalẹ̀ ẹni kọ́lọ̀ fẹ́ ká ṣọ̀kan ilé bi ní kí anabi Adama nìkan ni kọ́ máa jẹ́ àtàlẹ́ bàbá aláwọ̀ dúdú àtàláwọ̀ funfun àtẹ̀yàn kúkúrú àtẹ̀yàn gíga ṣùgbọ́n àwọn mùsùlùmí ìṣọ̀kan wa ọba nẹ́bì sí aṣáájú wa ọwọ́ ní bá ti ṣe máa ṣe ohun tọ́jà nẹ́bì àtàwọn sàábẹ́ tí wọ́n jọ ṣiṣẹ́ pọ̀ wọ́n gbọ́dọ̀ ṣọ̀kan. Muhammadu Rasulullahi walladhina ma'ahu ashidda'u 'alal kuffar. Wọ́n gbọ́dọ̀ jáde tí ó lè má kèfèrí. Kèfèrí ni mùsùlùmí gbọ́dọ̀ lè má. Mùsùlùmí àti mùsùlùmí ọmọ ìyá rẹ̀.
níbi òdodo nírin ìní wọ́n ti dé mọ́ra wọn líle ewu òsì jásí pé kí wọ́n para wọn kọ́dà níbi bá ìrẹ́pọ̀ wọn débi wípé mùsùlùmí àti mùsùlùmí wọn gbọ́dọ̀ yẹra wọn lódì láàrin ọjọ́ mẹ́ta. ìjọ gbọ́dọ̀ ṣe mùsùlùmí méjì kẹ́nìkì ni ó mú dà lọ́wọ́ kẹ́nìkejì ó mú idà lọ́wọ́ nǹkan gbogbo tó bá ti wá jẹ́ nǹkan pààyàn bẹ̀rẹ̀ láti rí idà tí wọ́n bá ti lè torí tọmọ ìyá wọn sí ó pè ní pé